Ẹ kú ìkàlẹ̀ nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Bá mi wá nǹkan fìdílé. Ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa sọ̀rọ̀ nípa bá a ṣe lè lo ewé àti egbò tá a fi lè ṣe ìtọ́jú ara wa. Lágbẹ́ yẹn ṣe wù mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ dákun ẹ bá mi subscribe sórí ìkànnì yìí torí pé nǹkan pọ̀ nílẹ̀ èyí tí a ti sọ kò tó èyí tó wà nílẹ̀ tí a ti sọ ó pọ̀ nílẹ̀. Ọlọ́run ní dà wá láàmú. Eléyìí tí mo fẹ́ sọ lénìí, àwa ọkùnrin ni mo bá lọ́rọ̀. Àwa ọkùnrin ni mo bá ní ọ̀rọ̀. Ṣé dáwọ́ ọkùnrin tá bá ti ń tọ́jú ẹ̀mí wa yìí, tá à ń ṣètọ́jú ẹ̀mí wa yìí, ẹ jẹ́ ká máa ṣètọ́jú tá à fi ń jẹ́ ọmọkùnrin. Torí pé tí oko bá kú, ipa pin nìyẹn. Èèyàn dẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ ìyàwó. Àtèmi àti yín àní dẹni yẹ̀yẹ́ gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run. Torí tí ọkùnrin bá lè ṣe bí ọmọkùnrin mọ́, ọkùnrin ti dẹni yẹ̀yẹ́ nìyẹn. Wọ́n ní ọkùnrin mẹ́ta, ìwọ tó ọ̀tọ̀ kan ọ̀wá ń jáde pọ́kùnrin mẹ́ta ni. Ọkùnrin mẹ́ta ó gbọ́dọ̀ dúró re. Níbi pé tá bá kí obìnrin mọ́lẹ̀, ọkùnrin gbọ́dọ̀ ya ẹhànnà. Ọkùnrin gbọ́dọ̀ ya ẹhànnà ní òru, ẹhànnà gidi. Ọwá sẹ̀ kàkiri rẹ̀ wá dá alẹ̀, ọwá dáwọ́lẹ̀, ọwá ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. A máa ń yẹ ẹhànnà nífà, wá jẹ ẹhànnà. Níbi pé jọ́ kejì, ìyàwó mọ̀ fọwọ́ mọ́ bàrá àdí báyìí. Balágbájá, bẹ́ẹ̀ ṣe rún mi lánàá yóò dáa. Ṣé fẹ́ gba kìíní lábẹ́ mi? Tóbìnrin gbọ́ tó ń dúpẹ́. Alọ́jọ́ kejì, bàbá alágbájá, ẹmutí yóò sọ pé tí fún wa. Àmọ́ tí ọba fẹ́ bọ́ obìnrin ẹ lájọṣepọ̀ tó wá ń pòṣé, táwa ṣe ń tọ́ sí ìgbà mélòó lọ́tọ̀ bí àtèmi àti yín ànídẹni yẹ̀yẹ́. Eléyìí tí mo mú wá lẹ́nu náà ni alẹ́. Fáwa tí nǹkan ọmọkùnrin tí ò le dáadáa bó ṣe yẹ kó le. Lámi lọ wá orí ìjàpá mẹ́rin àti eegun orí ẹṣin. Eegun orí ẹṣin, okó ajá, àti okó ọ̀nàlẹ̀ ń wòye. Okó ajá àti okó òbúkọ. Okó ajá àti okó òbúkọ. Ṣé ń kọ́lẹ̀? Àti egbò kànrànjágbọ́n. Dánpè ní kànrànjágbọ́n òun náà ni ẹ̀ ń wòye. Fáwa tí a bá dá kànrànjágbọ́n mọ̀, ewé kànrànjágbọ́n nìyí. Egbò kànrànjágbọ́n òun ni ẹ jẹ́ kí a lọ wá. Àti ewé ọ̀gangan. Ewé ọ̀gangan, ewé tí wọ́n ń pè bẹ́ẹ̀ ní àwọn kan ń pè ní ọ̀pápárá àbí ẹ̀yin àgbàlagbà. Tí mo gbà, àmọ́ lọ́dọ̀ tiwa ọ̀gangan òun ni àwa ń pè é. Ìmí ewé rẹ̀ máa ń fẹ̀ jù báyìí lọ o. Bí ilẹ̀ bá ṣe rí òun ni ẹ ti rí báyìí. Egbò ewé yìí òun la máa lọ wá. Àti egbò kànrànjágbọ́n àti okó ọ̀gẹ̀dẹ̀. Okó ọ̀gẹ̀dẹ̀ òun náà ni ẹ̀ ń wò yìí. Ṣé rí okó ọ̀gẹ̀dẹ̀ yìí? Ẹ jẹ́ ká sá kó gbẹ dáadáa. Báwo la ṣe máa wá ṣe? Pẹ̀lú okó ọ̀gẹ̀dẹ̀ àti òkúta akọ 4 àti èso 4 tàbí èso 6. Bọ́dà bí kò sí 6 mọ́, a lè lo èso 5 tàbí ká lo 4. Tó ti yé yín? Tá bá rí 6 tá rí 5, ẹ jẹ́ ká lo èso 4. Ṣé rí orí ìjàpá yìí? Orí ìjàpá, orí eegun orí ẹṣin, okó ajá, okó òbúkọ, egbò kànrànjágbọ́n, okó ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú
ẹnu òpiyè, ẹnu òpiyè kò sí lọ́dọ̀ mi bí ìbá fi ẹnu òpiyè hàn yín. Ó yẹ ká kó sínú agbada, ẹ jẹ́ ká jó, tá bá ti jó, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná. Egun orí ẹṣin yìí, ẹ jẹ́ ká fi nǹkan rún kó lè tètè jó. Ṣé wá rí okó ọ̀gẹ̀dẹ̀ yìí, ẹ jẹ́ ká sá kó gbẹ. Ẹ rí pé eléyìí ó ti ń gbẹ díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká sá, òun náà lẹ̀ ń wò yìí, okó ọ̀gẹ̀dẹ̀, òun náà ni ẹ̀ ń wò yìí. Okó ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni o, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni, kò ń ṣe èyíkéyìí ọ̀gẹ̀dẹ̀ o, okó ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ẹ jẹ́ ká wá gé ní size tó bá wù wá, size tó bá wù wá, òun ni ẹ jẹ́ kí a gé okó ọ̀gẹ̀dẹ̀ yìí. Ẹ jẹ́ ká sá kó gbẹ kó lè bá tètè jó, torí ó máa ń ṣòro jó. Tá bá ti wá jó, tá a ti lọ̀ tó ti di ẹ̀bù, tó ti yé yín, á jó, á lọ̀ kó di ẹ̀bù. Tó bá ti wá di ẹ̀bù, ẹ jẹ́ ká wá ike ọlọ́mọrí, ẹ jẹ́ ká wá ike ọlọ́mọrí báyìí. Ẹ jẹ́ ká da gbogbo tá a ti lọ̀ yìí, ẹ jẹ́ ká dà sí, kí a dà sí. Ká wá da omi àwọn àlùjànnú, ó ti yé yín. Àwa tá bá máa ń mu omi àlùjànnú, ẹ jẹ́ ká dà sí. Tó bá ti tó ọ̀sẹ̀ kan, lẹ́yìn tá a ti ṣe báyẹn tán, tó bá tó ọ̀sẹ̀ kan, á kó èso yìí sínú ẹ̀ ni o. Èso yìí á kó sínú, tó ti yé yín báyẹn. Ẹ jẹ́ ká máa jí pọ̀. Inú ike ni ẹ jẹ́ ká fi sí, inú ike ni ẹ jẹ́ ká fi sí. Ẹ jẹ́ ká jẹ́ kí èso yẹn, kí bí àpẹẹrẹ, ẹ mọ̀ pé ẹnu èso nìyí. A lè kó sínú ìgò náà o, a lè kó sínú ìgò, a lè kó sínú ike. Bá ṣe ti èso yẹn bọnú, tó ti yé báyẹn. Ẹ jẹ́ ká máa jí pọ̀, ká máa jí pọ̀ kí a tó lò ó. Ẹ jẹ́ ká máa jí pọ̀ kí a tó lò ó. Tá bá ti wá ń lò ó, ẹ jẹ́ ká máa lò ó ní ẹ̀ẹ̀mejì ní ojúmọ́, pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run. Tí ó bá sì ṣàǹfààní láti lò ó ní ẹ̀ẹ̀mejì lójúmọ́, ẹ jẹ́ ká máa lò ó lẹ́ẹ̀kan, ẹ jẹ́ ká máa lò ó ní ẹ̀ẹ̀kan lójúmọ́. Kí la máa fi lò ó? N tó wà lórí snap, tó ti yé yín. Tí a máa fi lò ó nìyí, tó ti yé yín báyẹn. Tó bá ti wá ṣe báyẹn tán, tí a ti da kíní, ó ti yé yín, omi àwọn àlùjànnú tí a ti dà sí. Ẹ jẹ́ ká wá ẹyin òróró, ẹ jẹ́ ká fọ́ sí. Ẹyin òróró kan, ẹ jẹ́ ká fọ́ sí. Ká wá jí pọ̀, ká máa lò ó ní gbogbo ìgbà tí ó bá wù wá. Aleko ni, nǹkan ọmọkùnrin wa kò ní kú mọ́ wa lábẹ́ o. Ní dẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn ìyàwó wa. Bí ó ṣe jẹ́ nìyẹn. Orúkọ mi ni Dr. Azeez Abolade. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, ẹ comment nǹkan tí ò bá yé yín. Ẹ lè béèrè ìbéèrè ẹ sórí àwọn nọ́mbà mi 080 53 13 31 42 tàbí 081 46 61 63 71 tàbí 080 3933 6675. Ire o, ó dìgbà kan náà.